kí gbogbo ọmọ Ondo State nílé lóko, mo kí gbogbo ọmọ àkúdédé àsìkò yìí. Ọmọ iná ló ti wà lórí ló ń gbóhùn sáfẹ́fẹ́ Àkàlàmàgbò TV. Àwa ò ní kó lóko má roko, a ò ní kí olódò má rodò, pánsá ò fúnra pánsá já sínú, ajá ò fúnra àjá jìn, wọ́n ní bí onílé ò bá fúnra olè nínú òkú ló ẹrù lọ. Kókókókó là ń gbóhùn agogo, ohun dùgbẹ́ ní tákìrìgbè, ohun tágogo kò jọ tákìrìgbè, ó yàtọ̀ síra wọn, gédégbé ni. Ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Ondo State ó ti ń bá nǹkan míì bọ̀ o. Òkè lẹ́lẹ́kún lójú jíjì ti mẹ́kú ẹ̀sùn. Ó ń bọ̀ àwọn náà dẹ́dì, ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Ondo State. We the indigenous people of Ondo State, we are not happy about this thing at all. We are not happy about what is happening in Ondo State. Ẹ̀yin la gbọ́kàn wá lé o. Ṣé ra àwọn sójà ọlọ́pàá nǹkankan wọ̀nyẹn. Wọ́n ń ṣiṣẹ́ tí wọn o. Ṣùgbọ́n ẹ̀yin ni tiwantiwa. A ò kóyán àwọn ọlọ́pàá wa kéré o. A ò kóyán àwọn sójà kéré o. Ṣùgbọ́n ẹ̀yin Àmọ̀tẹ́kùn, ẹ̀yin ni tiwa. Torí Ondo State, they are the origin of Àmọ̀tẹ́kùn in the southwest. Bẹ́ẹ̀ni, ẹ má dojú tì wá o. Ohun tó ń ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ẹ̀yin àgbààgbà, ẹ bá wa share video, most especially ẹni tí ó bá mú anybody tó ń ṣiṣẹ́ ní ẹni tó bá mú anybody tó ń ṣiṣẹ́ ní Fresh FM Àkúrẹ́ ní Ìgbàtòrò road lálágbàká, ẹ bá wa send video sí wọn o lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn, kàn invite wọn, the commandant of Àmọ̀tẹ́kùn of Ondo State. Wọ́n ní láti invite arákùnrin kàn jọ gbé wọn jókòó sórí ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ yanjú ọ̀rọ̀ yìí o, torí this is allegation ni eléyìí. Àmọ́ bí tí irú ọ̀rọ̀ bílẹ̀ tó máa lead sí nígbà tó bá fi ọwọ́ òfin tó bá fi gbé irú ọ̀rọ̀ bílẹ̀ ibi tó máa ń yọrí sí. This is allegation. Ó mention commandant of Àmọ̀tẹ́kùn of Ondo State, ó ló ń lépa ẹ̀mí òun, ó ló fẹ́ pa òun nítorí àwọn tó arákùnrin agbógbá náà lórí fídíò ẹ̀ta lò last time. Màá fi fídíò yìí lẹ́yìn sí kẹgbọ́n ohun tó ṣẹlẹ̀. Màá release ẹ̀ kẹgbọ́n ohun tó ṣẹlẹ̀. The same thing tó ń ṣẹlẹ̀ l'Ọ̀ṣun State. Àmọ̀tẹ́kùn náà ni. Kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ jẹ́ ká kọ́kọ́ dé, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ náà. Good morning to the good people of Ondo State. Good morning to My Excellency Dr. Lucky Orimisan Ayedatiwa. I say good morning to the Obas in Ondo State. Good morning to our honorables. Good morning, ladies and gentlemen. Mo kí gbogbo ọmọ Ondo State. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, orúkọ mi ò yí padà, General Adan Àmọ̀tẹ́kùn. Mo fẹ́ pe àkíyèsí Ondo State generally. Mo mọ̀ pé ẹ ti ń gbọ́ mi látijọ́ yìí, but nǹkan tó ń lọ. Torí tí ikú bá pa mí, kẹ́ lè mọ ikú tó wá pa mí. Tẹ́ni tí ń bá ṣe mí, kẹ́ lè mọ ẹni tó pa mí o. Torí pé a béèrè appointment letter, confirmation letter àti government payroll. A mọ̀ pé eléyìí lè fa nǹkan míì o. Tí ò bá nídìí, mi gbọ́ pé èèyàn ń ṣiṣẹ́ èèyàn ní appointment letter o. Torí à ń pariwo, à ń ké látijọ́ yìí, kò sí ẹni tó dáhùn sí. Àti lọ House of Assembly, to the government house, government office. We have submitted our letter to the appropriate quarters. Nobody call us for anything. Àtìgbà yẹn la dẹ̀ ti rí pé ọ̀gá wa ti ń lépa wa, tó ti ń rán assassin sí wa. Àti kékékéké ẹ̀ dá wa lóhùn. Ìgbà tí state government ò ti dá sí ìgbésẹ̀ tó kù tó yẹ ká gbé, àwa náà máa gbé ìgbésẹ̀ o.
torí èmi personally mi lè gbà kẹ́nìkan pa mí o, mi ò lè gbà kẹ́nìkan pa mí. Assassin ti lọ sílé ọ̀rẹ́ mi, wọ́n fẹ́ lọ pa mọ́lé, sílìn ló gbà tó escape. Ó tún wà lórí ọ̀kadà, ó tún lọ lọ́nà Ọ̀dà road níbi ilépo Bovas, wọ́n tún yìnbọn sí látòrí ọ̀kadà. We have been complaining all these things and nobody to say anything. Kó má bá dà pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun láwá ṣẹlẹ̀ ní Ondo State. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí, ó possible kó rí bẹ́ẹ̀. We will go to the appropriate quarter to report. Ìgbà tí ìjọba Ondo State ò ti dáhùn sí, we know where to go. We know where to go because our life is at higher risk now. Mo dẹ̀ ń pè, mo fi gbà yín sọ fún Dédé ọmọ Àlàjẹ pé bẹ́ni tí ń bá ṣe mí, kọ̀mándà Àmọ̀tẹ́kùn ń pa mí rìn o. Bẹ́ni tí ń bá ṣe mí, yóò bá sọmọ mi, yóò bá ṣàyà mi, yá bí kọ̀mándà Àmọ̀tẹ́kùn wo. Torí omi lè pa ẹ̀mí mi báyìí, omi lè pa ẹ̀mí mi náwó, mi mẹ̀sẹ̀ mo ṣẹ́ o. Mo fi gbà yí pé dédé àwọn ex-militant Ìlàjẹ, dédé ex-militant Ìlàjẹ, mo fi gbà yí mi pè yán o. General Othello, di ògbùlùgbùlù of Niger Delta, mo fi gbà yí mi fún ààrẹ o. Jẹ́ gbọ́n yìí mi ṣẹlẹ̀ báyìí o. Torí pé mo bí appointment letter, ọ̀gá mi lè pa ẹ̀mí mi o, ó dẹ̀ fún wa fún bá pa mí. Mo fi gbà yí pé bàbá Olúgbò lérí ọ̀rọ̀ náà àtàtàbókun lílo fòyífòyé fọ̀mà ọmọ Olúgbò mo rárín o. Mo fi gbà yí pé rẹ́ bà mí já gbóhùn ẹrù mi o. Mo fi gbà yí pé kábíyèsí Àmàpétu of my kingdom, ọmọ Mahina mo rárín o, ọmọ bá mo dẹ̀ rárín bẹ̀rìn, ọmọ Olóyè Ògòdì ò mo rárín. Nógbò ọmọ ẹran náà mo rárín o, mẹ́sàn máa lè. Mo fi gbà yí, mo fi pè dédé ọba àti ìjòyè Ìlàjẹ. Mo fi gbà yí ké sí odidi ọmọ Olúọ̀fì Gbọ́kọ̀dá, jọba mi, ìrànlọ́wọ́ bá lè ṣe omi yá ṣe omi o. Iyeye mi ọmọ Àkálì rìnnà bẹ́lá, èyí nánà yòdè mẹ́yìn la fẹ́ wá. Mo tún fi gbà pé bá mi Olúbó Àgbòàlà, agbóró ẹrù mi o. Oyè ọmọ bí ìrọ̀lẹ́ o, appointment letter yẹn á fi gbà mí níṣẹ́, and confirmation letter àti government payroll. Ọmọ Ondo State mo rárín o, èrò lè fi mi wá yáwó náà state, èrò dẹ̀ lè fi mi fi lágbà contract náà state. Àwọn jẹ́ mi contract staff, mo dẹ̀ fẹ́ sọ náà pé mi ṣe contract staff. Ọmọ Ondo State mo rárín o. Ayé mà fúge o Ìlàjẹ, ayé mà fúge o Ìlàjẹ, ayé mà fúge o Ìlàjẹ. Mo mà pé dédé àwọn Ìlàjẹ o. Ti lé tàjò tẹ́rí, tèyí ra ní London, tèyí ra ní anywhere ní àgbáyé. Mo pè ní àwọn bẹ́ni tí ń bá ṣe mí yá bí ìrànlọ́wọ́. Adétúnjí Adélẹ̀yẹ, kọ̀mándà Àmọ̀tẹ́kùn Ondo State. À ń ṣe o. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tó wí. Ọmọ Ọ̀kálẹ̀ lárákùnrin, ó pe gbogbo àwọn ọmọ Ọ̀kálẹ̀ kan dìde sórí ọ̀rọ̀, ó pe gbogbo ọmọ Ondo State, ó pe governor of Ondo State. Irú àwọn kan wọ̀n ṣé ó yẹ kí etí governor di sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ share sáwọn tẹ́ bá lè share sí kó dọ̀dọ̀ governors of Ondo State, kó dọ̀dọ̀ governor wa, kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Wọ́n gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn ń ṣiṣẹ́ ṣùgbọ́n orúkọ wọn ò sí ní payroll. Abẹ́ ẹ̀gbọ́n tó wí ni. Irú iṣẹ́ tó ń ṣe ìkọlù yẹ kéèyàn máa ṣe, kínú ẹ̀ má máa dùn nígbà tó bá dé tó bá fàyà àtọmọ sílẹ̀ tó lọ kojú àwọn agbésùnmọ̀mí nínú igbó. Ṣé mọ̀ wípé àwọn Àmọ̀tẹ́kùn wọ́n sì múyàn lánàá? Ìyẹ́ gbọ́. Àmọ̀tẹ́kùn Ondo State, we know they are most active Àmọ̀tẹ́kùn in Southwest. They are very active. Commander Àmọ̀tẹ́kùn Ondo State, kò yẹn kéré o. Mr. Say Adélẹ̀yẹ or something like that.
àkóyan kéré rárá o. You are doing a great work. Ẹ ń ṣiṣẹ́ takuntakun. Àkóyan kéré ní Ondo State. Please, gbogbo nǹkan tó fi ń kàn yìí ẹ yanjú ẹ̀ kíákíá o. Àwọn tí wọ́n mú lánàá gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nínú ìròyìn. Ìjẹ́jẹ́ mọ̀ pé ṣẹ́rí wọ́n ti ń sọ pé tí ikú ilé ò bá pani tí òde ò lè pani. Tí ò bá ní ọwọ́, tí ò bá lọ́wọ́ ará ilé nínú, àlejò ò lè mọ bí tí wọ́n afọ́jú ò lè mọ bí tí wọ́n sin òkú sí. Bẹ́ẹ̀ni. Wọ́n ẹni tó mú lánàá ọmọ Yorùbá ni o. Àwa mọ̀ bóyá wọ́n kàn ń jẹ́ orúkọ Yorùbá nítorí kò yé wa. Òun ló lọ ń ṣe agbódegbà fún àwọn Fúlàní, àwọn agbénipa àwọn. Èló ni wọ́n sọ fún wọn ní 50,000 péré náà sọ fún. Ó ní okay, ó ní wọ́n mú ó nígbà tí wọ́n pè wọ́n pé bọ́n ṣe ń ṣe oògùn egbògi olóró. Ó lóun wọ́n pè òun fún láti wá máa kọ́. Ó ní ṣùgbọ́n ìgbà tó ń débẹ̀ nǹkan míì ni wọ́n wá ń ṣe. Ó ní wọ́n wá kọ́ bọ́n ṣe ń gbébọn, bọ́n ṣe ń yìnbọn, kìíní kan bọ́n ṣe ń ṣalamí, bọ́n ṣe ń ṣe agbódegbà. Ọwọ́ tó bá rilẹ̀ ni Sátánì yálò. Ẹ̀yin ọ̀dọ́ wa kò sí àṣepamọ́ kan láyọ̀ kò sí àṣegbé kan àṣepamọ́ ló wà o. Ẹ lè máa ṣe lé ní kẹ́ máa ṣe lé ní kẹ́ jẹ lọ ọjọ́ kan àṣírí á tú o. Gbogbo irú ẹ̀yin tẹ́ ṣe ń ṣe irú eléyìí tẹ́ jẹ́ káwọn Fúlàní máa pa àwọn ìyá wa, tẹ́ jẹ́ kó máa bá wọn sùn nínú igbó, tẹ́ jẹ́ kó máa pa àwọn èèyàn, kó máa jí wọn gbé, kó máa gba òbítíbitì owó lọ́wọ́ wọn. Inú ẹ imagine ẹ wo iye tó ń gbà lọ́wọ́ ọmọ tó ń sọ fún ọmọkùnrin ní a month just 50,000. 50,000 péré òun ni wọ́n sọ fún tí wọ́n dẹ̀ ń pa àwọn ìran ẹ. A dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ọlọ́pàá àti gbogbo àwọn elétò ààbò tó kù tí wọ́n fi rọwọ́ tẹ tó fi gbé arákùnrin tí àṣírí fi tú. Òun la fi ń pe Ondo State government, please, we want you to step in to this matter immediately effect. We want you to step into this matter immediately effect. Ẹ má bà wá lójú jẹ́. Ìjọ ò ní olùdásílẹ̀ ètò ààbò tó ṣolóògbé gbogbo ẹ̀ ti di bó ṣe rí. Àti ti fẹ́ ní different fashion torí kò sí nǹkan kan tó ń gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá tí a ní different fashion ló ti fẹ́ máa ṣẹlẹ̀ yìí o. Ẹ wo àwọn Afẹ́nifẹ́re, ẹ wo OPC, wọ́n pín sí oríṣiríṣi ọ̀nà. Òun ló ti fẹ́ máa ṣẹlẹ̀ yìí o. Ara nǹkan tá kí n fi ń gbọ́ra wa yé rèé o. Nǹkan tá kí n fi ń gbọ́ra wa yé rèé o. Ẹ jẹ́ kí a gbà fún ẹni tó bá jẹ́ adarí máa ṣe dáadáa sí àwọn ọmọ ìyẹn. Kó má bàa sí kọ́nú kọ́họ. Kó má bàa sí kọ́nú kọ́họ nínú nǹkan tẹ́ ń ṣe. Kí iṣẹ́ tẹ́ ń ṣe kó lè máa yọ síta. Kẹ́ lè máa gbóríyìn. Torí àwọn ará mo máa rí wọn, wọ́n máa ń post different video bó ṣe ń lọ fún okay, nígbà tí irú arákùnrin tó ń sọ̀rọ̀ yìí nísìn, irú arákùnrin tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn boys tó ń tẹ̀lé, tí ò dẹ̀ sí ọwọ́ adarí pápátá tó jẹ́ ọ̀gá pápátá, commandant wọn tó sọwọ́ ẹ̀ nínú ẹ̀, báwo ló ṣe wá ń ṣiṣẹ́, báwo ni gbogbo nǹkan ti ń lọ déédéé fún wọn, báwo náà ṣe ń rán wọn rọ sẹ́nu, báwo náà ṣe ń jẹun, tí wọ́n dẹ̀ ní wọ́n fún wọn sí payroll, tí wọ́n dẹ̀ wà nínú uniform Àmọ̀tẹ́kùn, tí wọ́n dẹ̀ ní mọ́tò tó ń lò. Kí ló ń ṣẹlẹ̀? Kí lẹ ti fẹ́ dá sílẹ̀ nílẹ̀ Yorùbá? Kí lẹ fẹ́ dá sílẹ̀ l'Ondo State? What is the meaning of this? What is the meaning of all this? Níbi tẹ́ bá ti ń rojọ́, tí ń ṣe fà kí n fà, àwọn Fúlàní ń ṣọṣẹ́ lọ láwọn agbègbè kan. Ẹ wo lẹ́tà tó kọ sí wa l'Ondo State ń sìn. Ìgbáradì wo la ń gbáradì dè wọ́n? Irú ìgbáradì wo la ń gbáradì dè wọ́n? Àwọn agbègbè tó ń dárúkọ lákòókò Èkìtì, Ìgáṣì yẹn sìn. Ẹni tó bá mọ area àwọn yẹn, àwọn area tó jẹ́ pé wọ́n kọ̀ lọ wà ní kọ̀rọ̀ kan ní lára Ondo State. Before you get to that place, o máa ní láti lọ gba Èkìtì easily. Tó bá fẹ́ gbà ti ọ̀nà Àjọwá tó lọ bẹ̀, ọ̀nà wọn yẹn ò dáa tọ́. Gbogbo agbègbè wọn yẹn, by now, Àmọ̀tẹ́kùn, I don't know, but I need to do my investigation on this. Àmọ̀tẹ́kùn ó yẹ kó wà ní gbogbo agbègbè Èkìtì, Ìgáṣì wọ̀nyẹn by now. Ó yẹ kó wà ńbẹ̀. But àwọn gómìnà wa ń fi wá lọ́kàn balẹ̀. Ṣé àwọn tá gbọ́kànlé kọ́ náà lélẹ̀? Torí àwọn gómìnà sì wọ́n gbọ́kànlé sójà wọn nìkan.
àwọn arábìlẹ̀dẹ̀ wọ́n lọ ká àwọn sójà mọ́ àtẹnita abẹ́ àárín nǹkan tó ń ṣẹlẹ̀ àárín ohun tó ń ṣẹlẹ̀ sápá sójà ká wọn ni ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ sápá sójà ká wọn àwọn Àmọ̀tẹ́kùn agbójúlé wọn dáadáa a nígbàgbọ́ lórí wọn ju àwọn àmì lọ òun ti bọ́rọ̀ tẹ́ fẹ́ gbọ́ nìyẹn a nígbàgbọ́ lórí àwọn Àmọ̀tẹ́kùn wa ju àmì àti ọlọ́pàá yín lọ. àyíṣẹ́pá akóyún wọn kéré àtẹ́ńbẹ́lú wọn àfẹnubà wọn jẹ́ o ohun tó ń ṣẹlẹ̀ là ń sọ fún yín a nígbàgbọ́ lórí àwọn Àmọ̀tẹ́kùn wa ju àwọn titi yín lọ ṣe bó ti tán bó ṣe jẹ́ nìyẹn so abẹ́yí ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí ní kíákíá kẹ́yìn alígé kó tiẹ̀ porúkọ ọ̀rẹ́ nǹkan wọn lọ ká mọ́lé wọn fẹ́ pa ẹ gbọ́ gbogbo ẹ̀ ó ló gba orí síìlì ibẹ̀ ló gbà sá lọ orúkọ kọmándà Àmọ̀tẹ́kùn ló ń dá àwọn orú ọ̀rọ̀ bẹ́lẹ̀ yìí tí èèyàn bá ní àrídájú defamation onírú ẹ̀sùn bẹ́lẹ̀ máa rọ arákùnrin yìí kó máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ níwọ̀n that is allegation allegation ni o brother irú ọ̀rọ̀ bẹ́lẹ̀ ẹ jẹ́ kó máa mọ́ níwọ̀n o ọ̀rọ̀ wọn pọ̀ ó pọ̀ o ẹ má dá wàhálà ńlẹ̀ o ẹ má dá wàhálà ẹ yanjú ọ̀rọ̀ yìí o ẹ fún àwọn arákùnrin lẹ́ẹ̀tọ́ wọn o tọ́n bá wọ́n ṣiṣẹ́ wọn lójú iṣẹ́ ẹ má fi ẹ̀tọ́ wọn dùn wọ́n ara kan tó cause problem nínú Nàìjíríà títí dè ní lélẹ̀ nígbà tí òṣìṣẹ́ máa ń ṣiṣẹ́ tó làágùn àwọn tó ń jẹ́ wà nínú òbòjì ara tó dá wàhálà ńlẹ̀ ní o tí ìlú òfin rọgbọ tí ìlú fi dà bó ṣe dà everybody bá ti lọ síbẹ̀ wọ́n fẹ́ lọ máa bú ti wọn ni everybody fẹ́ lọ máa bú ti ẹ̀ ni ohun tó ń fà á rèé o ẹ mójútó o mo sọ tèmi tán o ọmọ Ondo State original ọmọ Ondo State ni mí o èmi lọ́mọ àkókò onílẹ̀ obì àwa lọ́mọ gbàsìgbàsì tí ń ṣobìnrin ọ̀yìn ọmọ oníṣòro ògòrò bẹ́ẹ̀ àwa ló ń jẹ́ bẹ́ẹ̀ o ọmọ oríjà máa jà ọmọ arógun mọ́ jẹun ẹnu ọkùnrin làdá. Thank you all. God bless.